agbára orúkọ Ọlọ́run àti àlùkùránì ta fi ń di olówó ta fi ń di ọlọ́rọ̀ ó ti wẹ̀wẹ́ odò ó ti jàsè jẹ́ ó ti latúndé ó ti laṣínà ó ti lo oríṣiríṣi nǹkan ó ti gbẹ́bọ ó ti sú ẹ wọ́n ní àwọn ọ̀tá yìí náà ni wọ́n dẹ̀yìn àwọn ló dúró síbi kádàrá ẹ ó wà nílùú òyìnbó bí aláìsí gbàgbé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ayé àlùkùránì lágbára púpọ̀ jù àtorúkọ Ọlọ́run ọjọ́ Sunday ló máa bẹ̀rẹ̀ àdúrà yìí láàárọ̀ kùtù ni kò máa jẹ́ kádùrà yìí máa bọ́ sí tó bá ti kásùbà tán wàá ṣe Suratu Kausara iná àti iná kalẹ̀ Kausara wàá ṣe 71 wàá wá ṣe yá Latif 1111 bí wàá ṣe máa ṣe everyday nìyẹn pẹ̀lú sàárà bí àyè máa ṣe fún ọjọ́ méje tó bá wá rí pé báyìí lára mu máa ṣe lọ bẹ́ẹ̀ ó lágbára púpọ̀ jù tó bá bẹ̀rẹ̀ Sunday wá parẹ́ Saturday fi fídíò yẹn ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ síwájú kó tó ṣe àdúrà yìí àbí tó bá ṣe àdúrà yìí tó nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa ẹ fi ájà àti òmùra ẹ fi tàwa lọ́rẹ ní organization ẹ dẹ̀ bá wa dá sí ètò masjid tí à ń kọ́ lọ́wọ́ yìí ẹ bá wa dá sí ètò masjid ọlọ́run ẹni kọ̀ọ̀kan wa lọ́wọ́ ẹ bá gbogbo ẹ̀yin tẹ́ ń dá sétò àwọn opó àti fáwọn ọmọ aláìní òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní wálẹ̀ láíláí bí sinillahi ta'ala à ń ta black seed powder black seed oil virgin olive oil tá a mọ̀ sí seitun mẹ́tẹ̀ẹ̀ta yìí à ń ta àwọn product yìí ní ọ̀dọ̀ wa ẹni tó bá nídìí ẹ̀ a wà ní ẹ̀pẹ́ expressway mádàgbáyé ìbẹ̀jú lẹ́kí after ẹlẹ́kọ̀ọ́ Lagos à ń ta àwọn product yẹn contact wa fún adẹ̀lẹ́ àwọn halal product tó jẹ́ pé kò sí nǹkan tẹ̀lé fi kojú irú miracle leaf sí wa yẹn get miracle leaf sí ikú nìkan ni kò lè wo ikùn èèyàn wú ni ẹsẹ̀ èèyàn wú ni ọfà ti pẹ́ lára ni àwọn ọfà tó máa ń tàyàn yẹn tó bá pẹ́ lára tó máa ń di oríṣiríṣi àwọn àìsàn tí ó ẹ̀pọ̀ wọn ò ní ká mọ́ get miracle leaf kò ṣe má nílé òun àti all in one bẹ́ẹ̀ ni all in one ti rí gbogbo product wa ló wà ló gba láàbù kọjá ló wà scientific approved all in one prevention ni treatment ni cure ni ikú nìkan ni kò lè wò ànábì títí wa ò ní sọ̀rọ̀ ìfẹ́ ní ó láyé àǹtí kọ́ nílẹ̀ àwà gbogbo nǹkan táwọn mọ̀mọ́ bá sọ ọlọ́run ọba ló sọ ẹ jẹ́ ti miracle leaves yìí ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ Zemzem la fi preserve senna leaf ànábì mọ̀mọ́ ni bó jẹ́ ẹ̀kan lọ́dún make sure pé mu senna leaf kó flush both natural and spiritual tó bá wà nínú system dànù purification tó lágbára ní tó bá tún bọ́ ilẹ̀ tó bá fi ń wẹ̀ ó lágbára púpọ̀ jù ẹ get memory booster fọmọdé àti fún ìgbàlagbà tó ń gbàgbé nǹkan kò bá jẹ́ páyé ló fẹ́ tọwọ́ bọ brain èèyàn ẹ get bulldozer melt fibroid fẹ́ni tó ní blockage tube àtẹni tó ní fibroid oyún ìju ẹ get caterpillar yìí lágbára púpọ̀ jù hormonal imbalance tá a mọ̀ sí sọmúlóró àti sperm leakage tá a mọ̀ sí ẹ̀dà àtàwọn infection tó ń di obìnrin láàmú couples tó bá ń wojú ọlọ́run bá fọmọ ẹ get transformer 1100 power fún weak erection quick ejaculation tó ní man power tó ní di tarobo sande alamu tí ó ní di alẹ́ get mẹ́tẹ̀ẹ̀ta ìpapọ̀ caterpillar transformer miracle leaves a máa gbéná wọlé dáadáa bí sinillahi ta'ala àtúnwá láwọn special tá a máa ń ṣe fún ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ bí sinillahi ta'ala a dẹ̀ ní special tá a ń ṣe fún ẹni tó bá ní diabetics bẹ́ẹ̀ ni a ní special tá a ń ṣe fún obìnrin tó bá ń wojú ọlọ́run ọba fọmọ tèrò tó ọmọ guidance ó need guidance bẹ́ẹ̀ ni ètò ọmọ ẹni wọ́n fẹ́ ṣàbíamọ́ yóò wo nǹkan jẹ ni a ní package tá à ń ṣe àdúpá yẹn wá ń dàyàn láàmú ni ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì àwọn powder wa halal powder ni kì í ṣoṣólẹ̀ kì í ṣẹ̀bẹ̀ àgbà ò bẹ́ẹ̀ ní bọ́ọ̀dẹ ní tó bá ń bẹ lẹ́hùn kì í béèyàn tọ́wọ́ ẹ bá tẹ àwọn powder wa wọ̀nyí bẹ́ẹ̀ ni solid barrier a máa wà láàrin wa àti evil world monitoring spirit wọn ní rí ẹ mọ́ wàá lè rógo ẹ lò ẹ pè wá lórí èké nínú ìpèníjà ẹ fẹ́ hàn tú ni ẹ fẹ́ hàn alukurani ni ẹ fẹ́ kọ orúkọ ọlọ́run kan ni ẹ contact wa hàn tú lọ́ganization wa kò sí nǹkan tá a kì í ṣe ètò àdúrà wa ẹ fẹ́ ka dídí alukurani ẹ nídìí àdúrà ni ẹ nídìí wáàsí ni ẹ contact wa ní organization wa gbogbo ẹ̀ là ń ṣe ní organization wa Global Dahiratu Dhikrlahi Islamic Organization health and spiritual department ẹ contact wa lórí èké nínú spiritual and natural case then a ní àwọn ètò ọ̀ǹtún wà ètò sàárà wà ètò àdúrà wà tó lẹ́jìtì àwọn alálùpàdà wà tẹpẹta bá bẹ̀lọ́n fún yàn bí sínú àwọn onísìk refugee fún yín láti evil world bí sinillahi ta'ala tó yẹ pé kí ni ọ̀nà yín máa là gbogbo nǹkan àdẹ̀ máa ṣe déédéé ẹni tó ti wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ bí sinillahi ta'ala àgbàtú sílẹ̀ ọ̀là àti tóbi ọlọ́run ẹ wọ́sọ̀pọ̀ lórí +234 810 913 1425 lẹ́ẹ̀kan sí ẹ wọ́sọ̀pọ̀ lórí +234 810 913 1425 a wà ní Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì Lagos Ẹ̀pẹ́ expressway Lagos inali izatalilahi jẹ̀míà gbogbo agbára ọlọ́run bá lónìí má fàdúrà ṣeré o.